A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Ọ̀gá ọlọ́pàá yányán àná IGP Solomon Ehijatoh Araze ti di olóògbé sí ilé ìwòsàn Cedar Crest ní ìlú Àbújá. Araze tí ó sìn gẹ́gẹ́ bí IGP ẹlẹ́ẹ̀kejìdínlógún orílẹ̀-èdè ni wọ́n padà yàn gẹ́gẹ́ bí alága àjọ ọlọ́pàá Chairman Police Service Commission PSC. Kí ó tó di IGP ni ó ti jẹ́ olórí ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn. Wọ́n bí Araze ní ọjọ́ 21 oṣù kẹfà ọdún 1956 ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Owan, ìpínlẹ̀ Edo. Ó kàwé gboyè lórí ìmọ̀ òṣèlú láti ifásitì Ahmadu Bello ní ọdún 1980 kí ó tó darapọ̀ mọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ọjọ́ 1 oṣù kejìlá ọdún 1981. Lẹ́yìn èyí ni ó tún ní dìgírì nínú ìmọ̀ òfin láti fásitì Benin pẹ̀lú Masters degree láti fásitì Èkó UNILAG. Araze fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọlọ́pàá ní ọjọ́ 21 oṣù kẹfà ọdún 2016 lẹ́yìn tí ó pé iye ọdún láti lò lẹ́nu iṣẹ́. Oṣù kínní ọdún 2023 ni ààrẹ àná Muhammadu Buhari yàn án gẹ́gẹ́ bí alága àjọ PSC. Ipò yìí ni ó dì mú títí di oṣù keje ọdún 2024. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjà ojútáyé ti ṣúyọ láàrin gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai àti ìjọba àpapọ̀ lẹ́yìn tí El-Rufai fi ẹ̀sùn kàn wọ́n lórí òfin tí ó ṣe àpèdá rẹ̀ ní Kiss the Bandit Policy tí ó nílò àti máa san owó ìdásílẹ̀ ransom àti àtìlẹ́yìn fún àwọn ọ̀daràn. Ṣùgbọ́n ọ́fíìsì National Security Adviser ONSA ṣẹ́kanlẹ̀ lórí ẹ̀sùn yìí bí wọ́n ti pè é ní ẹ̀sùn tí kò lẹ́sẹ̀ ńlẹ̀. Awuyewuye yìí jẹyọ látara ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ amóhùnmáwòrán kan níbi tí El-Rufai ti ṣe ẹ̀sùn wípé àwọn agbófinró ìjọba tí ONSA ṣe àgbékalẹ̀ ní òfin tí wọ́n fi ń rọ àwọn adàlúrú. Gómìnà àná ní ohun tí òun kò lè ṣe ni láti máa fi owó bẹ adàlúrú, máa fún wọn ní owó oṣù tàbí fi oúnjẹ ránṣẹ́ sí wọn pẹ̀lú àwáwí wípé àwọn ń ṣe non-kinetic approach. Ìranù pátápátá gbáà ni kí wọ́n máa ró àwọn adàlúrú lágbára. Ó ní ó jẹ́ òfin orílẹ̀-èdè tí ONSA ṣe àgbékalẹ̀. El-Rufai ní òun dúró lórí wípé adàlúrú kan ṣoṣo tí ó bá ronúpìwàdà ni èyí tí ó ti kú, kí wọ́n pa gbogbo wọn pẹ̀lú àdó olóró títí wọ́n á fi dohun ìgbàgbé. Gómìnà àná ní àwọn aráàlú tí wọ́n ń gbé ní agbègbè tí ìwà àdàlúrú wọ́pọ̀ sí bíi ìpínlẹ̀ Katsina àti Zamfara mọ ohun tí ó ń ṣẹlẹ̀ bí ó ti ké sí ìjọba kí ó sẹ́ ọ̀rọ̀ tí òun sọ lójútáyé. Lójú ẹsẹ̀ ni ONSA sẹ́ ọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde tí Zakari Mijinyawa bu ọwọ́ lù lónìí. Wọ́n ní èyí kì í ṣe òtítọ́. Wọ́n ní kò sí ìgbà kankan tí ọ́fíìsì wọn tàbí ẹ̀ka ìjọba kankan fi fún adàlúrú lówó gbà-má-bínú, nítorí gbogbo ìgbà ni àwọn fi ń ṣe ìkìlọ̀ fún ọmọ Nàìjíríà tako sísan owó ìdásílẹ̀ ránsọ́ọ̀mù fún adàlúrú. Wọ́n ní ó jẹ́ àbùkù ńlá láti ọ̀dọ̀ El-Rufai tí ó jẹ́ gómìnà àná láti má rí gbogbo ìfarajì àwọn agbófinró tí wọ́n ti pàdánù ẹ̀mí wọn lórí ìjà pẹ̀lú àwọn adàlúrú. ONSA wá rọ El-Rufai àti àwọn àgbààgbà olóṣèlú kí wọ́n yẹra nínú wíwọ́ ONSA sínú ìjà òṣèlú, kí wọ́n dẹ̀yìn nínú àti máa fi ọ̀rọ̀ ààbò ṣe pàṣán fún ìjà òṣèlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Arábìnrin kan tí wọ́n mọ orúkọ rẹ̀ sí Amaye ni a gbọ́ wípé àwọn ọ̀dọ́ Mùsùlùmí dáná sun ní ìpínlẹ̀ Niger lórí ẹ̀sùn wípé ó sọ ọ̀rọ̀ òdì tako Ànábì Muhammad. Ìwádìí sọ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní alẹ́ ọjọ́ Àbámẹ́ta ní ìlú Kasuwan Garuba, ìjọba ìbílẹ̀ Mariga, gẹ́gẹ́ bí oríṣiríṣi orísun ìròyìn ṣe jábọ̀. Arábìnrin tí ó jẹ́ oníṣòwò oúnjẹ ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ó sọ ọ̀rọ̀ tí kò lẹ́tọ̀ọ́ lẹ́yìn tí oníbàárà rẹ̀ kan kọnu fífẹ́ sí i pẹ̀lú àwàdà. Ìwádìí ṣe àfihàn wípé àwọn olùgbé kọ́kọ́ lọ tọ́jú obìnrin yìí pamọ́ sí ààfin olórí ìletò Kasuwan Garuba láti dènà ìṣekúpa, ṣùgbọ́n olórí ìletò ni a gbọ́ wípé ó fúnra rẹ̀ jọ̀wọ́ obìnrin yìí fún àwọn agbófinró fún ìwádìí kí àwọn tí wọ́n fẹ́ ṣekúpa tó ṣùrù mọ́ àwọn agbófinró tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ kápá wọn. Alága ìjọba ìbílẹ̀ Mariga Abbas Adamu Kasuwan Garuba
tí ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ ní àlàáfíà ti jọba padà nílùú. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Niger SP Wasiu Abiodun náà fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti ní wọ́n ti dáná sun obìnrin yìí kí wọ́n tó ké sí agbófinró, ṣùgbọ́n ìgbìyànjú ti ń lọ lọ́wọ́ láti rí i dájú wípé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìṣekúpa yìí ní ọwọ́ tó kí wọ́n sì fi wọ́n jófin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àjàgbé ọkọ̀ tí epo bẹtiró kún inú rẹ̀ kan gbaná lánàá ní ìyànà ìsọlọ̀ agbègbè Oṣòdì, ìpínlẹ̀ Èkó tí ó dá ìfòyà sílẹ̀. Ọkọ̀ yìí ni a gbọ́ wípé ó ṣubú lórí eré tí ó sì gbaná lójú ẹsẹ̀. Iná yìí ni ó kó bá ó kéré tán ọkọ̀ 4 tí wọ́n wà kalẹ̀ nítòsí. Àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ní ìjàmbá ńlá ni iná yìí bá dá sílẹ̀ bí kì í bá ṣe wípé wọ́n tètè kápá rẹ̀. Àjọ alámòjútó ojú pópó LASTMA pẹ̀lú àjọṣepọ̀ àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì títí kan iléeṣẹ́ panápaná àti òṣìṣẹ́ ọlọ́pàá láti àgọ́ ọlọ́pàá Àsùnwọ̀n ní Ìlàsà àti Mushin Neighborhood Watch náà gbẹ̀yìn. Gbogbo wọn ni wọ́n jọ pawọ́pọ̀ kápá iná. Alámòjútó fún àjọ LASTMA Ọlálékan Bákàrè Òkì fi ìdùnnú rẹ̀ hàn wípé ẹ̀mí kankan ò ṣòfò bí ó ti lọ́ àṣeyọrí yìí mọ́ bí gbogbo wọn ṣe súré dé ibi ìṣẹ̀lẹ̀. Ó wá ṣe ìkìlọ̀ fún àwọn dẹ́rẹ́bà ọkọ̀ àjàgbé kí wọ́n dẹ́kun àti máa sáré àsápajúdé nítorí èyí ló yọrí sí ìjàmbá lánàá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ni ó kó ìjọba ìbílẹ̀ 20 nínú ìjọba ìbílẹ̀ 23 tí ó wà ní ìpínlẹ̀ Rivers níbi ìdìbò ìjọba ìbílẹ̀ tí ó wáyé ní ọjọ́ àbámẹ́ta 30 oṣù kẹjọ ọdún 2025. Ẹgbẹ́ tó ń ṣèlú lọ́wọ́ ní ìpínlẹ̀ yìí tí í ṣe ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní ẹyọ ìjọba ìbílẹ̀ 3 ní Port Harcourt, Obio, Apo àti Ọgbà Ẹgbẹ́mà Ndomi. Èyí ni ìgbà àkọ́kọ́ nínú ìtàn òṣèlú ìpínlẹ̀ Rivers tí APC máa kó 20 ìjọba ìbílẹ̀. Alága àjọ elétò ìdìbò ìpínlẹ̀ Dókítà Michael Ode ni ó ṣe ìkéde àwọn tí ó jáwé olúborí ní olú iléeṣẹ́ wọn tí ó wà ní Port Harcourt. Bákan náà ni APC kó 20 ìjọba ìbílẹ̀ níbi ìdìbò ìjọba ìbílẹ̀ Council tí ó wáyé ní ọjọ́ kan náà. Ode ní lónìí ọjọ́ Ajé ọjọ́ 1 oṣù kẹsàn-án ni wọ́n máa ṣe àgbékalẹ̀ ìwé ẹ̀rí fún gbogbo àwọn tí ó jáwé olúborí. Àwọn olùgbé kò fi taratara jáde wá dìbò, ṣùgbọ́n ìdìbò yìí ṣe àpẹẹrẹ wípé ìkéde ìlú ò fararọ state of emergency olóṣù 6 tí ààrẹ Bọ́lá Tinubu kéde ní ọjọ́ 18 oṣù kẹta ọdún yìí kò ní pẹ́ wá sópin. Èyí ń wáyé bí mínísítà ìlú Àbújá tí ó jẹ́ gómìnà náà fún ìpínlẹ̀ Rivers Nyesom Wike ṣe kéde fún gbogbo ayé wípé gómìnà Siminalayi Fubara àti ìgbìmọ̀ aṣòfin tí wọ́n jọ jáwé gbélé fún yóò padà sẹ́nu iṣẹ́ wọn ní ọjọ́ 18 oṣù kẹsàn-án tí a wà nínú rẹ̀ yìí. Wike tí ó wà láàrin rògbòdìyàn ìjà òṣèlú tí ó bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ ṣe ìkéde yìí nígbà tí ó lọ di ìbò rẹ̀ ní ọjọ́ àbámẹ́ta. Ìgbésẹ̀ yìí ṣe pàtàkì láti fi mú kí ìjọba ìbílẹ̀ lọ déédéé. Ó gbóríyìn fún ààrẹ Tinubu fún bí ó ti rí i dájú wípé ìdìbò wáyé. Àìjẹ́ bẹ́ẹ̀, owó kankan kò ní wá láti àpò ìjọba àpapọ̀ sí ìjọba ìbílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà lórí ẹ̀rọ ayélujára BBC. Lónìí ni ilé-ẹjọ́ ilẹ̀ Finland rán ajìjàǹgbara fún ilẹ̀ Biafra Simon Ekpa ní ẹ̀wọ̀n ọdún 6 lẹ́yìn tí ó jẹ̀bi ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú ìwà dàlúrú gẹ́gẹ́ bí akọ̀wé ilé-ẹjọ́ ṣe àfihàn rẹ̀. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde, ọ̀gbẹ́ni ẹni 40 ọdún ni wọ́n ní ó lọ́wọ́ nínú ìwà ọ̀daràn, jìbìtì owó orí, ó tún tàpá sí àṣẹ òfin. Ilé-ẹjọ́ ní Ekpa gbìyànjú àti ṣe àtìlẹ́yìn fún ilẹ̀ Biafra ní ẹkùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà ní ọ̀nà tí ó ṣe lòdì sófin láàrin oṣù kẹjọ ọdún 2021 sí oṣù kọkànlá ọdún 2024. Ó ń lo ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ fi ṣe ìkórajọ àwọn alátìlẹ́yìn fún ìmọ̀tara rẹ̀ tako Nàìjíríà. Bákan náà ni ó ṣe àgbékalẹ̀ ẹgbẹ́ tí ó dìhámọ́ra ogun pẹ̀lú oríṣiríṣi ohun ìjà olóró bíi ìbọn, àdó olóró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Níbi ìgbẹ́jọ́ ni ìgbìmọ̀ adájọ́ ẹlẹ́ni 3 ti jọ pa ohùn pọ̀ rán Ekpa ní
ẹ̀wọ̀n ọdún 6 oṣù kejìlá ọdún 2024 ni àwọn aláṣẹ Finland fi ọwọ́ ṣìkún òfin mú Ekpa lórí ẹ̀sùn wípé ó ń ṣe àtìlẹ́yìn fún àwọn adàlúrú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà lórí ẹ̀rọ ayélujára BBC. Òṣèrébìnrin Juliana Ọláyọdé ti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí bí aṣọ ẹbí ṣe ń gbówó lórí lóde ìyàwó lórílẹ̀‐èdè Nàìjíríà. Orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni Ọláyọdé ti ṣe àfihàn yìí lánàá bí ó ti béèrè ìdí tí àwọn oníyàwó ṣe lè pèsè aṣọ tí owó rẹ̀ kò ga ju ara lọ. Ọláyọdé kojú sí àwọn oníyàwó bí ó ti ní kí wọ́n kúkú máa pe àwọ̀ kọ́lọ̀ nítorí kò fẹ́ẹ̀ sí àwọ̀ aṣọ tí àwọn kò tíì bá wọn rà tán, àbí báwo ni wọ́n ṣe máa ta aṣọ ọ̀pá mẹ́ta ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà (500,000 naira). Lẹ́yìn èyí ni wọ́n tún máa retí kí wọ́n tún ná wọn lówó lójú agbo. Pabambarì ibẹ̀ ni wípé aṣọ yìí kò ṣeé wọ̀ lọ òde mìíràn. Èéṣe tí wọn kò ṣe máa ta aṣọ ẹbí ní ẹgbẹ̀rún 25 náírà tàbí kéré sí 25,000 naira tàbí 20,000 naira kí wọ́n sì fi aṣọ ọ̀hún dá àrà tí ó bá wù wọ́n. Bákan náà ni ó sọ̀rọ̀ lórí ìpèníjà tí àwọn àlejò ń kojú lójú agbo pẹ̀lú adúrú owó tí wọ́n ti ná. Òṣèrébìnrin yìí ní gbogbo ìgbà nígbéyàwó ń wáyé, kí ló dé tí wọn kò ṣe wá ọ̀nà àti mú kí aráàlú kópa nínú ìyàwó nírọ̀rùn, àbí owó aṣọ ẹbí ni wọ́n fẹ́ fi ṣèyàwó ni? Bí wọ́n bá tún dé ibi ìyàwó kò ní sí àga àti fi jókòó, àwọn ìlúmọ̀ọ́ká ti gba gbogbo àga. Ọláyọdé wá sọ fún àwọn oníyàwó kí wọ́n kúkú fọwọ́ mú owó tí wọ́n máa ná fún wọn lójú agbo tàbí aṣọ títà. Ó ní kò yẹ kí wọ́n fi ayé nira fún ẹni fẹ́ bá wọn ṣe àjọyọ̀, kí wọ́n ṣe àdínkù owó aṣọ ẹbí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àgbà olórin tàkasúfèé Innocent Idibia tí gbogbo ènìyàn mọ̀ sí 2Baba ti dárúkọ Burna Boy gẹ́gẹ́ bí olórin tó ń léwájú lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Urban FM ní ìlú Enugu ni olùdásílẹ̀ African Queen ti ṣe àpèjúwe Burna Boy ní ọ̀kan lára àwọn olórin ìran ìsinyìí tó ń gbàjọba lọ́wọ́lọ́wọ́. 2Baba ṣàlàyé wípé bí ó tilẹ̀ jẹ́ wípé òun sì ní àwọn olórin mìíràn tí òun nífẹ̀ẹ́, síbẹ̀ Burna Boy jẹ́ àkọ́kọ́ irú wọn lọ́wọ́ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wá lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.